Bàbá ayérayé, a fi ọpẹ́ ìyìn, ògo, ọlá, ìyìn, a dá wọn padà sọ́dọ̀ rẹ nítorí pé ìwọ ni Ọlọ́run tó ń ṣe ohun tẹ́nìkan ò lè ṣe. A bí ọ̀gá fún wa agbára tó fi gbé wa ró, pàápàá ti di àkókò yìí. A yìn ọ́ nítorí pé ò padà lẹ́yìn wa. A dúpẹ́ fún gbogbo àwa tí ẹ fún ní oore ọ̀fẹ́ láti lè máa sọ, láti máa gbọ́ ọ̀rọ̀ rẹ. Bàbá mímọ́, olóore ọ̀fẹ́ jùlọ, gbọ́ ọpẹ́ kó gba ìyìn wa. Jésù ọmọ Ọlọ́run, àkókò náà nìyí láti sọ̀rọ̀ rẹ jáde. Bàbá wa mèsì wa, gbogbo ọkàn tí yóò gbọ́ ọ̀rọ̀ yìí yóò ṣe èso rere nínú ayé wọn, àti ní ìkẹyìn jálè bá ọ jọba, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Àwọn ọmọ Ọlọ́run, ní orúkọ Olúwa ni mo kí wa káàbọ̀ sí àkókò pàtàkì jùlọ, àkókò tá à ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Lónìí, ohun tí mo fẹ́ ká jọ gbé yẹ̀wò láti ru ìgbàgbọ́ wa sókè, ohun mo pè ní ìgbẹ́kẹ̀lé nínú Olúwa. Ìgbẹ́kẹ̀lé nínú Olúwa. Mo mú ọ̀rọ̀ yìí jáde látinú Sáàmù ìkarùnléní ọgọ́fà, Psalm 125, ẹsẹ̀ kínní àti ìkejì. Ètò kà báyìí pé àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí ní ìdí, bí kò ṣe ó dúró láéláé, bí òkè ńlá ti Jerúsálẹ́mù ká. Bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn ènìyàn rẹ̀ ká láti ìsinsìnyí lọ àti títí láéláé. Ìgbẹ́kẹ̀lé. Ẹ jẹ́ ń bèèrè lọ́wọ́ wa, ta la gbẹ́kẹ̀lé? Kí la gbẹ́kẹ̀lé? Kí ni ìgbẹ́kẹ̀lé wa? Ta la fi ṣe orísun agbára wa? Tàbí ta la ẹni tá à ń wò gẹ́gẹ́ bí tító wa? Tàbí pẹ̀lú gbogbo àníyàn, tàbí gbogbo àwọn ìdààmú tí à ń dojúkọ, tàbí tí à ń là kọjá, ta la gbẹ́kẹ̀lé wípé ó lè bá wa ṣe? Tàbí àìní tí à ń kojú gẹ́gẹ́ bí ọrọ̀ ajé tó forí ṣọpọ́n lágbàáyé. Kí ni ìgbẹ́kẹ̀lé wa gẹ́gẹ́ bí ọkọ tàbí aya? Pàápàá lákòókò yìí tó yẹ pé ọkọ ti ń kẹ̀yìn sí aya rẹ̀, aya pàápàá ti ń kẹ̀yìn sí ọkọ rẹ̀, ọmọ pàápàá ti ń kẹ̀yìn sí àwọn òbí rẹ̀. Kí ni ìgbẹ́kẹ̀lé rẹ? Ta ló gbójúlé? Pàápàá lákòókò yìí tó yẹ pé àtijẹ àtimú ó ti wá di wàhálà. Ta ló gbójúlé? Ta ló gbẹ́kẹ̀lé? Níbo ló ti ń wá ìrànlọ́wọ́ báyìí? Sáàmù tí a kà yìí sọ fún wa pé àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí ní ìdí, bí kò ṣe pé ó dúró láéláé, àti pé bí òkè ńlá bó ṣe yí Jerúsálẹ́mù ká, bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn tirẹ̀ ká láti ìsinsìnyí lọ àti títí láéláé. Ìgbẹ́kẹ̀lé túmọ̀ sí fífi ìrètí wa tàbí ọjọ́ iwájú wa sínú ènìyàn, tàbí sínú nǹkan kan tá a gbójúlé, tàbí sí Ọlọ́run alágbára tó dá ọ̀run àti ayé. Ó túmọ̀ sí fífi ìgbàgbọ́ wa sínú nǹkan kan. Lóòótọ́ ni àwọn kan wà tí à ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, ṣùgbọ́n bí à ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe kò yẹ kí a fi ìgbàgbọ́ wa tàbí gbogbo ìgbẹ́kẹ̀lé wa sínú wọn, nítorí pé ènìyàn ní ènìyàn yóò máa jẹ́ títí láéláé. Lára àwọn ohun tí a ní ìgbàgbọ́ tàbí tí a máa ń gbẹ́kẹ̀lé tàbí tá a máa ń gbójúlé
gẹ́gẹ́ bí òwe Yorùbá tó sọ wípé dàda kò lè jà ṣùgbọ́n ó ní àbúrò èyí tí ó lè gbèjà rẹ̀. Ọ̀pọ̀ ìgbà la máa ń gbẹ́kẹ̀lé ènìyàn nítorí pé ènìyàn a lérò lọ́kàn wa wípé ó lè ràn wá lọ́wọ́. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé bí Olúwa ò bá kọ́ ilé náà àwọn tí ń kan ṣiṣẹ́ lásán ni. Sáàmù orí ìkẹtàdínníàádóje Psalm 127 ó ní bí Olúwa ò bá kọ́ ilé náà àwọn tí ń kan wọ́n ń ṣe lásán ni. Lóòótọ́ la máa ń gbẹ́kẹ̀lé ènìyàn, pàápàá ní àwọn àkókò kan tó lọ a gbẹ́kẹ̀lé àwọn olóṣèlú kan wípé àwọn ló lè bá wa ṣe tán wá ti dépò. Ṣùgbọ́n tí a bá wá wò dáradára lónìí pẹ̀lú gbogbo ìgbẹ́kẹ̀lé wa ṣé wọ́n ti já wa kulẹ̀ báyìí. Ọ̀pọ̀ gbà la máa ń fi ìgbẹ́kẹ̀lé wa sínú ènìyàn. Ọkọ á fi ìgbẹ́kẹ̀lé sínú aya tàbí kí aya kó fi ìgbẹ́kẹ̀lé sínú ọkọ rẹ̀. Ṣùgbọ́n Bíbélì jẹ́ pé ó ní ègbé ni fún ènìyàn tó fi ènìyàn ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ta ló gbójúlé? Ta ni ìgbẹ́kẹ̀lé rẹ̀? Ọ̀pọ̀ ìgbà náà la máa ń wò ó tẹ́ pé à ń fi ìgbẹ́kẹ̀lé wa sínú agbára tí a ní tàbí ipò tí a ní. Ìṣe àwọn àpọ́stélì orí 12 ẹsẹ̀ 20 sí ẹsẹ̀ 23. Hẹ́rọ́dù gẹ́gẹ́ bí alágbára ó gbẹ́kẹ̀lé agbára rẹ̀ tó yẹ pé nígbà tó bá sọ̀rọ̀ wọn náà eléyìí kì í ṣe ohun ènìyàn, ohun Ọlọ́run ni. Àṣẹ ohun tó ṣẹlẹ̀ síbẹ̀ tó wọ́n pé ó ní àwọn áńgẹ́lì lù ú, ìdí sì jẹ́ ó sì kú pátápátá torí pé ó gbẹ́kẹ̀lé agbára rẹ̀. A ti rí nípa ti Gòláyátì náà tó gbẹ́kẹ̀lé agbára rẹ̀ ní Sámúẹ́lì kínní orí 17 láti ẹsẹ̀ 35 àrò ohun tó ṣẹlẹ̀ sí i. Síwájú sí àwọn kan wà tó pé wọ́n gbẹ́kẹ̀lé ọrọ̀ tí wọ́n ní tàbí búrìjì èyí tí wọ́n ní. Pọ́ọ̀lù rọ̀ wá ní Tímótì kínní orí 6 ẹsẹ̀ 17 1 Timothy chapter 6 verse 17. Paul sọ pé kìlọ̀ fún àwọn tó lọ́rọ̀ ní ayé yìí nísinsìnyí kí wọn kó má ṣe gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ àìdánilójú wọn. Àwọn ọmọ Ọlọ́run, ọ̀rọ̀ tí a ní yìí Ọlọ́run ló fi fún wa, a ò gbọ́dọ̀ gbé gbogbo ọkàn wa lé e. Karùn tó ṣẹlẹ̀ ní ìrètí Lúùkù orí 19 láti ẹsẹ̀ 19. Ọkùnrin yẹn a pè ní ọlọ́rọ̀, òun àti Lásárù ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ tó ní, kò mọ Ọlọ́run. Àrùn tó ṣẹlẹ̀ sí ní ìkẹyìn ó wá dé ọ̀run, ó wá di òtòṣì, ó wá ń tọrọ pé kí Lásárù kó ti ìka rẹ̀ bọ omi nítorí pé ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ tó ní nígbà tó wà láyé. Bákan náà àwọn kan wà tó pé wọ́n gbẹ́kẹ̀lé ọgbọ́n orí wọn. Ìwé wòlíì Àìsáyà orí 30 ẹsẹ̀ 1 sọ wípé ègbé ni fún àwọn ọlọ̀tẹ̀ ọmọ tí wọ́n gba ìmọ̀ ṣùgbọ́n tí kìí ṣe ti ọ̀dọ̀ mi. Ọ̀pọ̀ ló ti wá ìmọ̀ káàkiri ṣùgbọ́n tí kìí ṣe ìmọ̀ Ọlọ́run. Ègbé sì ni fún àwọn èèyàn bẹ́ẹ̀. Ta ló yẹ kí a gbẹ́kẹ̀lé? Lóòótọ́ àwọn kan ti wà tó pé wọ́n gbẹ́kẹ̀lé oògùn. Adìyẹ kó yẹ pé oògùn á máa gún ni àti pé ewé pàápàá máa sunko. Ta ló gbẹ́kẹ̀lé? Ta ni ìgbẹ́kẹ̀lé rẹ? Oniwaasu sọ pé àwọn tó gbẹ́kẹ̀lé agbára mìíràn wọ́n máa bá ìjákulẹ̀ pàdé. Olúwa sọ pé asán nínú asán ó ní gbogbo rẹ̀ asán ni. Tá bá wo sáàmù tá a kà dáadáa yìí, Psalm 125, ó ní àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì. Àwọn arìnrìn-àjò lọ sí ilẹ̀ mímọ́ wọ́n jẹ́ kí ó yé pé òkè lórí ìlú mímọ́ yìí
tá a pè ní Jerusalem pé òkè ló yíká àti pé òkè yìí ti wà níbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí kò sí ohun tó lè ṣí ní ìdí. Ibẹ̀ ṣàlàyé pé ó ní ó dúró láéláé, kì í ṣe pé afẹ́fẹ́ ò ní fẹ́ lu òkè yìí tàbí ìjì ò ní jà lu òkè yìí, kì í ṣe pé òjò ò ní rọ̀ sórí òkè yìí tàbí oòrùn ò ní pa. Èyí tó túmọ̀ sí pé nígbà tó bá fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run kò túmọ̀ sí pé o ò ní ní àwọn kùdìẹ̀kudiẹ kan, kò túmọ̀ sí pé o ò ní ní ìṣòro. Bíbélì tẹ̀sán fún wa pé ó ní ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú àwọn olódodo ṣùgbọ́n Olúwa gbà á nínú rẹ̀. Jòhánù orí 16 ẹsẹ̀ 33 ó sọ fún wa, Jésù sọ pé wò nínú ayé yìí a ó rí ìpọ́njú ṣùgbọ́n kí a tújú ká nítorí pé òun ti ṣẹ́gun fún wa. Àwọn ọmọ Ọlọ́run, ó ní bí kò ṣe pé ó dúró láéláé, ìyẹn sọ pé àwọn tó bá gbẹ́kẹ̀lé Olúwa àwọn ló lè dúró láéláé. Ó ní bí òkè ńlá ti yí Jerusalem ká bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn tó gbẹ́kẹ̀lé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Ìdí tá a fi gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé Ọlọ́run pàápàá ohun tá à ń là kọjá lórílẹ̀‐èdè yìí àti ní gbogbo àgbáyé. Ìdí àkọ́kọ́ ni pé Ọlọ́run ló dá wa àti pé àwa ènìyàn ní àgùntàn pápá rẹ̀. Sáàmù 100 ẹsẹ̀ 3 ó fi ìdí rẹ̀ múlẹ̀. Bákan náà a rí Ọlọ́run gẹ́gẹ́ bí olùpèsè tó yẹ ká gbẹ́kẹ̀lé, ẹni tó ń pèsè fún wa. Sáàmù 23 Psalm 23 ó ní Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Ó ní ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù, ó ló tu ọkàn mi lára. Ìyẹn jẹ́ pé Ọlọ́run lẹni tó lè pèsè fún wa. Rántí wòlíì Èlíjà àti opó òní, opó Sáréfátì ní 1 Kings chapter 17. Ọlọ́run lọ́ba tó pèsè, ó sọ fún arábìnrin pé torí pé ó ṣe léyìí ó ní kòlòbó òróró rẹ̀ kì yóò gbẹ. Ọlọ́run lolùpèsè. Ohun ìkẹta ni pé Ọlọ́run ni ààbò Ísírẹ́lì. Ìdí tó yẹ ká fi gbẹ́kẹ̀lé Ọlọ́run nìyí. Ó ní bí òkè ńlá bí ó ti yí Jerusalem ká, ó ní bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn tirẹ̀ ká. Ètò túmọ̀ sí pé ní ìdákejì àwọn tó ò gbẹ́kẹ̀lé Olúwa tí wọ́n gbẹ́kẹ̀lé agbára mìíràn, tí wọ́n gbẹ́kẹ̀lé ohun ayé yìí, ó túmọ̀ sí pé wọn ò ní rí agbára tí ò yí wọn ká nítorí pé òfo ni ayé yìí. Báwo ni a ṣe lè gbẹ́kẹ̀lé Olúwa? Ọ̀nà wo la lè gbà láti gbẹ́kẹ̀lé Olúwa? Ọ̀nà àkọ́kọ́ ni pé ní ìgbàgbọ́ pé Ọlọ́run ni Ọlọ́run àti pé ènìyàn ni ènìyàn. Kò sí ẹlòmíràn lẹ́yìn Ọlọ́run yìí tí ó ní gbogbo agbára láyé àti ní ọ̀run. Psalm 24 ó jẹ́ kó yé pé Ọlọ́run òun lè ọba tó ṣẹ̀dá ayé àti ọ̀run. Bákan náà Genesis orí 1 ẹsẹ̀ 17. Genesis chapter 1 verse 27 ó jẹ́ kó yé wa bákan náà bẹ́ẹ̀. Síwájú sí i, a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ kíkún nínú rẹ̀ ká sì máa gbàdúrà sí ọ̀dọ̀ rẹ̀. Dáfídì ní sáàmù rẹ̀, sáàmù 121 Psalm 121 ó sọ fún wa, ó ní èmi yóò gbójú mi sórí òkè wọn nì, níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá. Ètò túmọ̀ sí pé èmi yóò gbẹ́kẹ̀lé Ọlọ́run ẹni tí yóò ṣe ìrànlọ́wọ́ fún mi. Ó ní níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá. Ó ní ìrànlọ́wọ́ mi tí ọ̀dọ̀ Olúwa wá, ẹni tí ó dá ọ̀run òun ayé. Síwájú sí i, a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ wípé bíntín láyé yìí, gẹ́gẹ́ bí ohun tó Oníwàásù sọ, Oníwàásù orí 12 ẹsẹ̀ 8. Ó ní Oníwàásù wípé asán nínú asán. Oníwàásù wípé gbogbo rẹ̀ asán ni. Gbogbo agbára tá à ń wá káàkiri yìí, gbogbo ipò tá à ń lé káàkiri yìí, gbogbo àkókò tó yẹ ká fún Ọlọ́run tá à fún Ọlọ́run yìí, ohunkóhun tá a lè kó jọ sínú ayé yìí, asán nínú asán. Ohun kẹta ni pé kí a fi gbogbo ayé wa fún Jésù. Ohun tó ṣe pàtàkì jù nìyẹn. Ó ní ọmọ fi ọkàn rẹ fún mi. Torí nígbà tó bá fi ayé rẹ fún, ní ìgbẹ́kẹ̀lé rẹ lè wà lọ́dọ̀ rẹ̀. Nítorí pé ẹni tí ìwọ bá ṣiṣẹ́ tọ̀ nìkan ṣo ló lè fún ọ ní ìsinmi.
ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wọlé lórí, ó lé mi yóò sì fún yín ní ìsinmi. Matthew orí 11 ẹsẹ̀ 28. Àpẹẹrẹ àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run nínú Bíbélì, lára wọn ni Noah, ẹni tá a kà nípa ẹ̀ ní Genesis orí 7 láti ẹsẹ̀ 1 sí iwájú. Ẹni tọ́lọ́run pè tó ní kó kọ́ ọkọ̀ ńlá nígbà tí ò tí sí òjò, tó ò tí sí ẹ̀kún omi, ṣùgbọ́n nítorí pé ó gbẹ́kẹ̀lé Olúwa, ó fi ìgbàgbọ́ bọ Ọlọ́run rẹ̀, ó kọ́ ọkọ̀ ńlá, òun, aya àti àwọn ìdílé rẹ̀ wọ́n sì wà nínú ọkọ̀. Nígbà tí ẹ̀kún omi sì dé, kò lè gbé wọn lọ, ṣùgbọ́n wọ́n di ẹni ìgbàlà. Àwọn tó fi wọ́n ṣe yẹ̀yẹ́ lomi ayé gbé lọ. Ẹnì kejì òun ni Ábúráhámù ní Genesis orí 12 ẹsẹ̀ 1. Nígbà tọ́lọ́run pè Ábúráhámù, ó ní Ábúráhámù, ó ní jáde kúrò ní ilẹ̀ rẹ àti kó lọ́dọ̀ àwọn ará rẹ. Pẹ̀lú ìgbẹ́kẹ̀lé tí Ábúráhámù ní nínú Olúwa, ó sì jáde, a sì kà fún iṣẹ́ òdodo fún Ọlọ́run. Nípasẹ̀ rẹ̀ a sì bùkún gbogbo àgbáyé. Tó bẹ́ẹ̀ ta sọ ní Genesis chapter 12 wípé, wo ẹni tó bá fi ọ́ ré lèmi ò fi ré, àtẹni tó bá bùkún rẹ lèmi ò sọ dẹni ìbùkún. Síwájú sí a kà nípa Méṣákì, Ṣédrákì àti Abednego ní Daniel orí 3 ẹsẹ̀ 13. Àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run, wọ́n ní ọba kí ó pẹ́, wípé àwọn kì yóò fi orí wọn balẹ̀ fún òrìṣà, wípé Ọlọ́run táwọn sìn yìí àwọn gbẹ́kẹ̀lé, àwọn sì gbàgbọ́ wípé yóò gba àwọn, àti pé bí kò bá tilẹ̀ gba àwọn ò ní tẹríba, àwọn ò ní sin òrìṣà. Wọ́n sì dúró nínú Jésù, wọ́n dúró nínú Ọlọ́run alààyè. Bákan náà Dáfídì, ẹni tó gbẹ́kẹ̀lé Ọlọ́run, tó bí èsì wọn pé ní orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni, olódodo sá ọbẹ̀ ó sì yè. Ní Sámúẹ́lì kìíní orí 17 ẹsẹ̀ 45, ó tọ̀ Gòláyátì lọ, ó ní èmi tọ̀ wá ní orúkọ Olúwa, nítorí pé ẹni tó gbẹ́kẹ̀lé, ó ní ìwọ yóò jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí Ọlọ́run yóò fi fún òun láti borí rẹ̀. Àṣẹ ohun tó ṣe pé Dáfídì ó borí Gòláyátì. Mo gbàdúrà fún olùgbọ́ mi, nítorí pé ó gbẹ́kẹ̀lé Olúwa, ogun ayé ò ní borí rẹ̀. Ìṣòro tó ń là kọjá yìí wàá borí rẹ̀. Ìpèníjà tá à ń là kọjá gẹ́gẹ́ ẹnì kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ ajé ni, àti jẹ ni, àti mu ni, tí a ti tẹ̀síwájú ni, tí àwọn tó ń wá ilé ẹ̀kọ́ láti wọ̀ ni, tí àwọn tó fẹ́ wá iṣẹ́ rere ni, tàbí àwọn tó ń wá ọkọ ni, tó ń wá aya ni. Bí o ṣe ń fi ìgbàgbọ́ rẹ àti ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run, ọ̀nà yóò là fún ọ lórúkọ Jésù. Ní ìkádé, Hánà ní Sámúẹ́lì kìíní orí 1, ẹni tó pé òun pàápàá ó gbẹ́kẹ̀lé Ọlọ́run pẹ̀lú èébú tí arábìnrin rẹ̀ ta pè ní Pẹ̀nínà bó ṣe bu tó, ó gbẹ́kẹ̀lé Olúwa, Ọlọ́run sì dáhùn àdúrà rẹ̀. Bíbélì sọ pé Ọlọ́run wá fún ní ọmọ tó béèrè lọ́wọ́ Ọlọ́run, ìpàṣẹ rẹ̀ ó ní Sámúẹ́lì. Ní ìkádé, ó ní àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí ní ìdí, ṣùgbọ́n tó dó láéláé. Ó ní torí tí Ọlọ́run kì yóò jẹ́ kí ọ̀pá àwọn ènìyàn búburú kí wọ́n bà lé àwọn olódodo, kí àwọn olódodo kó má bàa fi ọwọ́ wọn lé ẹ̀ṣẹ̀. Ó ní Olúwa ṣe rere fún àwọn ẹni rere àti fún àwọn tí àyà wọn dúró ṣinṣin. Ìwọ ọmọ Ọlọ́run, gbẹ́kẹ̀lé Olúwa rẹ, kó máa ń ṣó, má jẹ́ kí ohun ayé yìí kó fà kúrò nínú Kristi. Mọ̀ wípé àwọn tó bá forí ti dópin la ó gbàlà. Mo gbàdúrà fún agbára láti gbẹ́kẹ̀lé dópin, kó Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wa. Ẹ jẹ́ ká tẹríba kí a gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ tó ti jáde gẹ́gẹ́ bí àṣẹ, wípé ká gbẹ́kẹ̀lé ìwọ Ọlọ́run. Torí pé a kọ́ pé àwọn tó bá gbẹ́kẹ̀lé wa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí ní ìdí, ṣùgbọ́n tó dúró láéláé. Bàbá, mú wa dúró nínú Kristi dópin ẹ̀mí wa o. Gbogbo ohun tá à ń là kọjá gẹ́gẹ́ bí ẹnì kankan àtòrílẹ̀-èdè, má jẹ́ ó ṣí wa nídìí o. Oore ọ̀fẹ́ láti bá ọjọba ní ìkẹyìn túbọ̀ yọ̀ǹda rẹ̀ fún wa. Ilá fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àlàáfíà fún wa lórúkọ Kristi.